Ogun State Police Command wọ́n ti save a lot of problem tí Ìjẹ̀bú-Igbó precisely tí wọ́n lè máa ẹ̀kántà torí tí ẹ bá gbọ́n tá a fẹ́ sọ láàárọ̀ yìí omi yóò gbọ́jú àwọn èèyàn. ṣé wọ́n ti rí nǹkan tó kù mọ́. máa tó kù wá ti kó efi àwọn àpárẹ̀ gbogbo pátá. Oh, that's good. gbogbo wọn pátá. That's good. tí wọn ò kú ẹnìkan. ẹ kílàbù Jàlálì. ilẹ̀ tó ní o ti tọ́ rẹ̀ dì. ọmọ wọn náà bí o ṣe fún àtọ́ jẹ ní gbèsè ilẹ̀ nílẹ̀. àwọn ọmọ sponsor àwọn family kan defender rule. bẹ́ẹ̀ láti pé kí wọ́n fi gbalẹ̀ fún un pé òun rẹ̀ ń bí òun ṣe kẹ́ni bí. wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà agbègbè tá a wà yìí. wọ́n pọ̀ bẹ́ẹ̀. gbogbo wọn náà pàṣẹ lọ́wọ́ padà bá. bẹ́ẹ̀ ni bàbá kábíyèsí Aláké bá mi kábíyèsí òrìṣà láti gbogbo Ẹ̀gbá sìn wọn ò fi ọba kankan jẹ oyè ní ìlú Ẹ̀gbá láti máa gba ilẹ̀ onílẹ̀ àmọ́ àwọn ọba tó ń ṣe bẹ́ẹ̀ o ẹ̀kọ́ inú mi sì dùn bí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ìgbésẹ̀ tí wọ́n gbé yìí. kudo to them. kudos to Ogun State House of Assembly lábẹ́ bàbá wa right honourable abẹ́ wọ́n máa ń pè wọ́n ní kinní kan right honourable ṣé right honourable ni bẹ́ẹ̀ sí Elémídé bàbá ní competition tó bá ti rẹ́ nìkan tó ń fẹ́ gbalẹ̀ tó sì ní ẹ̀rí lọ́wọ́ ilẹ̀ bàbá mi ní ìṣìhún anybody ò lè gbà bọ́ ṣe ń gbalẹ̀ tó ó ti ẹ̀ ti dá a bá. wọ́n bọ̀wọ̀ fúnlẹ̀ yẹn ni mo ti gbé wọn sílé mi lọ́ngbà kan. ó ti dá a bá. ẹ má gbáwé rẹ pé mo ní ọmọ mi tẹ́lẹ̀ rọ̀ ń kò sí. competition ọmọ ajagun gbalẹ̀ kan ní kábíyèsí ìlú kan ní báyà ìlú kan ló fẹ́ gbalẹ̀ yín ni ìjọba ti ní ẹ̀rí ẹ competition wá sílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn. ìjọba amúnimóògùn. irú ẹni bẹ́ẹ̀ will be called to order gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn dúpẹ́ lọ́wọ́ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn fún ìtẹ̀ṣe yìí wọ́n sì wá pọ̀ o. bẹ́ẹ̀ ni wọ́n sì wá pọ̀ o. wọ́n sì kù. gbogbo bàbá wa tí bàbá wa là tó làágùn tó jogún lẹ̀ fún wa tó jogún fún àwọn ọmọ kẹ́kọ̀ọ́ wọn láti ibìkan. ẹ wà á dé ilé wa ní ká padà bọ̀. máa kílìmù pé bóyá ń bí bóyá wọ́n ṣe kọ́ látà pa. wọ́n pọ̀ lọ́nà àbí tí mo nà ká sí yìí wọ́n pọ̀ nbẹ ọ̀nà tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ lọ jìnnà wọ́n pọ̀ lẹ́nu tòkòtòkò wọn là ń ṣe àwọn ní kékeré fún nílẹ̀ oyè kan tí ò ní tùmọ̀ àti ọjẹ́ ẹ̀rọ àmọ́ mu ẹ̀ máa pa ọmọ lẹ́kọ̀ọ́ jáyé ogun ológun náà máa gbà mọ́ra ẹ máa lọ sẹjọ́ tí ò sí. ẹjọ́ tó sí bẹ́ẹ̀ ṣe ń sẹ́ndì kẹsàn-án sí lọ sí kíní kan lẹ́yìn mọ̀ pé wọ́n lọ gba kẹsàn-án àlìkan wá níbi kíní kan. wọ́n kò ń bí wọ́n gbọ́ lọ́sọ̀ọ́sọ̀ tù lọ́sọ̀ọ́sọ̀ tù ó di Àbújá ilé ìlú ní tó tó aṣojú alukoro fún iṣẹ́ ọlọ́pàá ni wọ́n sọ̀rọ̀ yìí ẹ̀yin tí ẹ̀ bá wọ́n lè competition wà kù sọ́wọ́ yín ṣùgbọ́n gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ bàmí dáìsí o bàmí Elémídé àrùrọ̀wọ̀ yín lórí tí àwọn ajagun gbalẹ̀ yìí mọ̀ pé bí tẹ́ bá bá dé ńgbà tí ẹni bíi mẹ́rin mẹ́wàá tí wọ́n bá fi lọ jẹ ẹ̀wà ní ọ̀nà Alágàdá lọ́nà pa mọ̀ pé tó ká má pẹ́ sọ. ṣé o débẹ̀ rí. mi ò tiẹ̀ débẹ̀ rí. ọlọ kí ọba Alágàdá nìkan ló kù. ọlọ kí àyìnbó bá rí. ọ̀ṣà gbà bẹ̀ kọjá. ọlọ kí bàmí Alágàdá nìkan ló kù. ó sì ti prison rí ìyẹn ò sọ pé ẹ lọ bá ṣèwádìí lọ́wọ́ ó dẹ̀ lé mo charity. yes ẹ tẹ́lẹ̀ fẹ́ fún lásìkò wà ń bẹ̀. aago mẹ́sàn-án tó kọjá ìṣẹ́jú mẹ́fà akọni káyà sọ ìyẹn kó jẹ́ bí signal ìwé ló lè gúgú o tó bẹ̀rẹ̀ kí tí òkè ní lábòsí sí. bẹ́ẹ̀ ni àbí alukoro tí olúwa bá fẹ́ tí mo sọ yìí náà ti gbọ́. tó àfàìmọ̀ kórè ayé máa fọ́ta. kẹ́yìn tó gbọ́ gan-an ata ti bọ́ ti lé nígbà. rédíò tí ẹ ti gbé. àbí tí wọ́n bá ti wọ kókó náà wọ́n ròyìn. ọjọ́ mo kà á láàárọ̀ yìí. àárọ̀ ilé ẹsẹ̀ ká. ṣé mo kà á jáde kókó mo ṣe kókó. kọ́rẹ́ǹtì mo ṣe kókó mi ti tó kókó ni ó ti yé mo ti bí wọn fúrẹ́ṣì látàná. kí alukoro káàbọ̀. akí alukoro iléeṣẹ́ ọlọ́pàá káàbọ̀ tí bàbá wa SP Badmus Ọpẹ́yẹmí cousin wa ṣe aṣojú lórí fún bàbá wa gbogbo ràwọ̀ lógún. bàbá wa Mustapha Abiodun Alamotu àti àwọn tí wọ́n jẹ́ PRO Odòtọ́lá tí wọ́n jẹ́ PRO iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọn bẹ́ wọ́n kí bàbá wa SP Badmus Ọpẹ́yẹmí cousin dáadáa káàbọ̀ sórí ètò yìí lórí àwọn àṣẹ orí iléeṣẹ́ ọlọ́pàá láàánú sì tó kọjá sí àsìkò tá a wáyé gẹ́gẹ́ bí àṣà bá mi á ní ṣọwọ́dẹ. ọwọ́dẹ. mẹ́sẹ̀gì kan tẹ̀ wá bí Tajudeen Ọládèjì is no longer ẹ bọ̀rọ̀ ìdílé máa wá. lákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ fi kíkì mi kí the commissioner of police Mustapha Abiodun Alamotu PSC pé ẹni tó bá ti dúró tọ́lọ́hún Ọlọ́run ó sì tó pé àsìbúnà láwà ní mọ̀ ní wàkílù ni bàbá yìí dúró tọ́lọ́hún Ọlọ́run wá ń jẹ́wọ́ agbára rẹ̀ because lórí níta fẹ́ sọ̀rọ̀ lé lórí láàárọ̀ yìí tí Ọlọ́run ọba fi ọ̀gá ìjíǹkì ìpínlẹ̀ Ògùn pẹ̀lú àwọn management mú wọn nǹkan ó ṣe Ìjẹ̀bú-Igbó mẹ́rin ó ṣe Ìjẹ̀bú-Igbó àwọn ajínigbé wọn Ìjẹ̀bú-Igbó at least because àwọn arábí tí wọ́n ta fẹ́ sọ̀rọ̀ wọn láàárọ̀ yìí bí ọ̀sẹ̀ òní ọ̀sẹ̀ burúkú ẹ̀ pé dáwọn ẹ̀sìn mú wọn dẹ́mi légbodò ni mo kí wọn pé wọn kó àfọmọnìyàn ṣe wọn kó àrílẹ́ǹtì pé àníbi tọ́wọ́ yẹn bá tọ́ba jámọ́ àwọn tọpinpin ẹ̀ wọ́n sì tọpinpin ẹ̀ dópin
ló fi túmọ̀ sí pé gbogbo owó tó bá tó nírú ẹ̀ lọ́kàn ní kí ni tó ń gbìyànjú pé adigunjalè ìfipábánilòpọ̀ kidnapper lọ fẹ́ involve láti máa ṣe àbí ajagunbalẹ̀ wòsùn ẹ̀fà tó bá rí ọjẹ́ tó yẹ pé ó lòdì sí òfin ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè wa ó sàn kó wá state ibòmí gbà lọ. ìpínlẹ̀ Ògùn kò kì í ṣe ibi tó lè gbé tó ti lè ní ìfẹ́mẹ́. àrò tó bá tutù lẹ́dí ẹ̀yìn. ní ìpínlẹ̀ Ògùn ṣe ibi tó ti lè jókòó sí tó pàrọ̀ máa sọ kò sí lórílẹ̀ tó máa gbọ́ bí ṣe ń dán. kúrò nípínlẹ̀ Ògùn gbàbò mẹ́ẹ̀ lọ má lọ sọ́nà báyìí o gbàbò mẹ́ẹ̀ lọ. bó bá gbà láyè lẹ́kọ̀ọ́ kó lọ ẹ̀yìn ọ̀ka èmi bí bàbá sanwó kọ́ má lọ sọ́nà Ọ̀ṣun state kọ́ gbàbò mẹ́ẹ̀ lọ. ọdún lẹ́sùn. kọ́ má lọ lọ torí wọn lọ nǹkan ó ṣe ń bẹ̀ náà. gómìnà Adeleke kọ́ kí wọ́n dáadáa pé Ọlọ́run ọba tí máa ń fi ìṣọ́ rẹ̀ sọ ẹrú rẹ̀ àtàwọn àtàǹbẹ̀ lábẹ́ wọn náà Ọlọ́run máa fi ìṣọ́ rẹ̀ sọ gbogbo apáta torí ẹ̀dá ò lè rìn láyé kórí ọmọ mi. bẹ́ẹ̀ ni ayé mọ̀rin kórè wọn. ṣé tó náà nǹkan bí àwà lọ́wọ́ fi tàwa náà àtọ́rọ̀ àti tó ń gbé alẹ́sẹ̀. kò lè ṣe kó mọ̀ rí bẹ́ẹ̀. tí ń gbé alẹ́sẹ̀ tó rò sí Ọlọ́run náà ti sọ pé ẹ̀dá tó bá ti bìlífù ní nǹkan tó yẹpẹrẹ òun padà yẹpẹrẹ ní àti gọ́ni ló jẹ́ ká mọ bá ṣe tó yìnyín ló jẹ́ kí so èmi kò máa wú bẹ́ẹ̀ ni mo tọ́ wá kí DC state ID ọ̀gá àjájò ní bàbá tó yẹn ní ní kẹ́ni sèmi lórí àwọn ìwádìí lọ́lọ́kan ọ̀jọ̀ kan tó líkì mọ́ kan tó jáde látara kan tó lọ́nà kan òun náà ló jẹ́ kí àṣírí àwọn ajínigbé ìkótú ọ̀gá àjájò ní. ọ̀gá náà ló wà ní charge investigation tó dé pé bọ́ọ̀bá déwájú wọn tó bá lọ fẹ́ parọ́ ó sì máa kà. ìgò tí wọ́n fi sójú yẹn ni. bẹ́ẹ̀ ni ìgò ni. àwọn máa kà ní because ìwọ ká ti lójú olóòrí ẹ̀rín àwọn ọmọ fi sọ̀rọ̀ wọ́n sì máa tẹ̀lé wọ́n sọ fún mi pé the only thing tó fi lè ṣàṣeyọrí náà ni pé ibi tó wà kó o sòótọ́ pẹ̀lú ògo Ọlọ́run nínú àwọn ìwádìí tí wọ́n ṣe a rí wípé Ogun State Police Command wọ́n ti save a lot of problem tí Ìjẹ̀bú-Igbó precisely tí wọ́n lè máa ẹ̀kántà torí tí ẹ bá gbọ́n tá a fẹ́ sọ láàárọ̀ yìí omijé ọgbọ̀n ojú àwọn èèyàn. ṣé wọ́n ti rí nǹkan tó kù mọ́. márùn tó kù wọ́n ti kó efi ẹ̀yà parẹ́ gbogbo wọn pátá. Oh, that's good. gbogbo wọn pátá. That's good. tí wọn ò kó ẹnìkan. ẹ kíláàbù jàlálè. gbogbo àtàrà tí bá ń gbọ́ mi ẹ bá ń ṣe àdúrà ìṣọ́ tó péye alámùtọ̀rà kárífà. àwùsù bí kálí mọ́tì. fún gbogbo ọlọ́pàá tí ń bẹ nípìnlẹ̀ Ògùn pátá. àwùsù bí kálí mọ́tì láì ta hamati mi ń ṣàárì mọ́ hálàkà bó ti rí náà wí o. adúpẹ́ lọ́dọ̀ ọ̀la ilé máa borí wáyé náà jùlọ lámọ̀lẹ́ gálíbọ̀n. lẹ́yìn tí mo tó wá kí AC state ID ọ̀gá mi tòótọ́ àti gbàkan ló gbàrí. ẹ̀sìn ló gbà lọ́wọ́. àtúwá padà abambi àtúwá túngbà náà àtúwá abẹ́rẹ́ òun náà ni ACP Adébáyọ̀ Rasaq kọ́lọ́wọ́ bá mi kẹ́ wọn. ọ̀gá Adébáyọ̀. bẹ́ẹ̀ ni àwọn ti pẹ́. lẹ́yìn náà mo fi kékeré kí DCA àti ACA tó fi dórí DC Ops ọ̀gá tó wà ní charge operation àti AC Op gbogbo pátá ni mo kí. ọ̀gá anti kidnapping kọ́ CSP wa. gbogbo wọn pátá tí wọ́n wà lélẹ́wé rẹ pátá àtàwọn tí wọ́n wà lẹ́ka gbogbo wọn mo kí mo fi kékeré dáadáa mo fi kí wọn torí inú mi ń dùn. ayọ̀ lè dín torí ntọ́jú inú mi mọ̀ ń bọ̀ ntọ́jú inú mi ọmọ àdùn ni wípé talẹ́ntọ́ mà tí ó kàn. mẹni tí ó kàn. tọ́wọ́ bá ní wọ́n ń tọkọ̀ sára ilé ńlẹ̀ ọkọ̀ ọ̀hún sọ pé ń tàn sí ń wọ̀dà bí wọ́n bá padà sọ tibẹ̀ yẹn tán sọ ọmọ bọ̀yọ̀ dọ̀ rẹ ní ń bọ̀. ó lè jẹ́lé rẹ̀ ní ó fà bọ̀. wọ́n ti wọ́n lè má sọ̀kò lásán sí tiẹ̀ kí wọ́n wu tìdítìdí. kó jẹ́ bọ́ǹbù. bẹ́ẹ̀ni so wọn fi sọ wípé mi fi inú mi ń dùn because èmi náà lè sọ pé lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ mo fẹ́ ṣe nǹkan nìkan ní Ìjẹ̀bú-Igbó ẹ̀rọ wọn máa balùwà rẹ̀ pé bí ẹ ti ń jiyàn gbé lọ́sàn-án lóru ṣùgbọ́n a kí gbogbo àtọ́ ẹ̀ka kí pátá bẹ́ẹ̀ ni mo kí ìyá pupa bíi táyà mọ́tò. ìyálóde SP Ọmọlá Odùtọ́lá the PPRO of Ogun State Police Command pé wọ́n kú iṣẹ́ takuntakun so lábẹ́ bẹ́ẹ̀ ẹ jí ká bẹ̀rẹ̀ tó ẹ rí i pé ọ̀rọ̀ ta fẹ́ sọ́n pa rẹ̀ láàárọ̀ yìí láti last year ni àwọn oníṣẹ́ bíi ti bẹ̀rẹ̀ 2023 tí wọ́n ti bẹ̀rẹ̀ sí máa ń sọ òkò tí wọ́n sì ń pa àwọn èèyàn nípakúpa tó yìí jẹ́ pé náà la fi máa ń sọ pé ẹ̀yin tá ẹ bá wà níletò ẹ jẹ́ a máa rìn ká máa fura tẹ́ bá ní ẹ rí nǹkan tó lè jẹ́ ìpalára fún ọ̀nà kejì tẹ́ bá lẹ́ẹ̀ ní sọ tí wọ́n bá padà pẹ́ ni ẹ lára tán ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n padà fàbọ̀ lórí ẹ̀yin náà la fi máa ń sọ pé if you see something say something ẹ má jẹ́ àdánudú ẹ má jẹ́ àkúnu
nígbà tí ní on the 29 July ní next month tó lọ láti àbí. this year ok ẹ rí i pé ní iṣẹ́ ọlọ́pàá wọ́n pàréèdì àwọn arákùnrin méjì tí wọ́n fẹ̀sùn kàn wọ́n pé nǹkan tí wọ́n máa ń ṣe ni pé kí wọ́n kidnap èèyàn kí wọ́n rape èèyàn kí wọ́n jalè kí wọ́n gbọ́kọ̀ lọ́wọ́ èèyàn iṣẹ́ tán ń ṣe tí wọ́n yàn láàyò nìyẹn. ìgbà tí wọ́n pàréèdì àwọn méjèèjì tí wọ́n confess alákọ̀ọ́kọ́ ní wọn orúkọ ẹ̀ ń jẹ́ Chukwuma Bartolome tí arákùnrin kejì ẹ̀ ń jẹ́ Igwe Monday. àwọn méjèèjì ló mú kí commissioner of police himself pẹ̀lú àwọn àsọmọgbé wọn láti fẹ́ tọpẹpẹ pé àwọn tí wọ́n mú yìí o ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú-Igbó kò possible kò jẹ́ pé ẹ̀ méjì pé lẹ́ẹ̀mọ́ ṣe àwọn sẹ́yìn pẹ̀lú CP àti àwọn àsọmọgbé rẹ̀ wọ́n dẹ̀ gbéra wọ́n gbé lọ sí Ìjẹ̀bú-Igbó. gbàtí wọ́n débi Ìjẹ̀bú-Igbó àwọn arákùnrin méjèèjì wọ́n ṣe àfihàn ibi tí wọ́n bá ti pa àwọn èèyàn tí wọ́n máa ń bẹ̀rì wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá pààyàn tán tí wọ́n bá gba ransom tán tí wọ́n gba dúkìá wọn kàkà tí wọ́n fi release àwọn aráabí wọ́n sì pa wọn wọ́n sì bẹ̀rì wọn sínú igbó. ẹ rí i pé nígbà tí àwọn bírífì ọlọ́kọ̀jọ̀ kan lọ CP sábà máa ń sọ pé àwọn 7-man gang àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu méje tó jẹ́ yí pé wọ́n yẹn sí aburú láàyò tó yìí jẹ́ pé márùn-ún wọn they are on the run pé márùn-ún wọn they are on the run pé wọ́n ti sá lọ. so with pleasure àti ìdùnnú ó náà ni CP Abiodun Alamutu ó ní wọ́n fi pàréèdì àwọn arákùnrin márùn-ún tí wọ́n tó padà mú ní last week ní ọ̀sẹ̀ tá a wà náà rẹ̀ ní ọjọ́ Monday láti fi ẹ̀wọ̀n ṣàlàyé pé iṣẹ́ aburú tí wọ́n ń ṣe ní Ìjẹ̀bú-Igbó kó dópin kó dẹ̀dẹ̀ rodò lọ mú mi. àwọn márùn-ún náà dẹ̀ padà tó confess pé lóòótọ́ o ò ní àwọn ń ṣe gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé àwọn sì kábàámọ̀ pé àwọn ìfọ̀fù náà ti ń dẹ́mi èèyàn légbodò tí ń gba ọkọ̀ lọ́wọ́ èèyàn tí ń kidnap tí dẹ̀ ń gba ransom. bàbá bá rí bẹ́ẹ̀ àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà láti operate tí wọ́n fi ń ṣiṣẹ́ láburú wọn yìí òun náà ni nígbà tí wọ́n ní àwọn nǹkan ọjà olóríṣiríṣi àti àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà tí wọ́n máa fi ń ṣiṣẹ́ aburú yìí ní agbègbè tá à ń pè ní Ìjẹ̀bú-Igbó axis ní Ògùn tá a wà ń bẹ̀ yìí ní ọjọ́ 22 July oṣù keje ọdún 2023 tó kọjá ní dédé aago 8 kọjá ìṣẹ́jú 23 ní aago kan òru ní agbègbè kan à ń pè ní Ọjọ́wọ̀ area Ìjẹ̀bú-Igbó àwọn arákùnrin kan tí wọ́n di àmàrà ogun tí wọ́n jẹ́ àwọn 4 níṣẹ́ ni wọ́n bùba ka tí wọ́n ń fẹ́ ìdílé arákùnrin kan tá à ń pè ní Rahim Azeez pẹ̀lú ìyàwó rẹ̀ tó ń jẹ́ Afọláṣadé Rahim tí wọ́n sì rọ́ọ̀bù wọn ní àwọn nǹkan ní wọn. lẹ́yìn ìgbà tí wọ́n ṣe iṣẹ́ yẹn tán kété tí ẹ kò ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ arákùnrin kan lọ tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúwaṣeun Ọ̀wọ̀rú Samuel látọjú wíńdò ni wọ́n ti nàbá sí arákùnrin tí wọ́n ti yìn ní ìbọn kó tó di pé wọ́n padà á lásẹ̀sì láti wọnú ilé lọ́ba. ìgbà tí wọ́n wọnú ilé lọ́ba arákùnrin táwọn pè ní Olúwaṣeun Ọ̀wọ̀rú Samuel mo fẹ́ kẹ́ ẹ di orúkọ yẹn because ntọ́rọ̀ mọ orúkọ yẹn pọ̀ nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí Olúwaṣeun Ọ̀wọ̀rú Samuel mo fẹ́ kẹ́ ẹ di orúkọ yẹn dáadáa because nǹkan tó rọ̀ mọ orúkọ yẹn ó pọ̀ nínú tá à ń sọ yìí. kété tí wọ́n wọnú ilé tí arákùnrin yìí wọ́n gba POS machine tó máa ń lò tó fi ń ṣe business fúnra rẹ̀ wọ́n dẹ̀ gba recharge card pẹ̀lú àwọn valuable things tí wọ́n tó kó jáde kó nínú àkàtà ilé arákùnrin wọ́n fi arákùnrin kalẹ̀ sínú àgbàrá ẹ̀jẹ̀ from there wọ́n dun ẹ̀mí arákùnrin láti gbé lọ sí Babcock University níkẹ́nẹ́ gbàtí wọ́n gbé débẹ̀ dókítà confam ẹ̀ pé arákùnrin náà ti jẹ́ ọlọ́run nípè kò wá tán síbẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹwàá ọdún ìyá 2023 ta ló kọjá yìí náà ẹ máa wo àwọn ọ̀rọ̀ yẹn rí i pé àwọn operation wọn bíi 2 months bíi 2 weeks olóńkan tó ń ṣẹlẹ̀ ní àǹdí sẹ́mu arákùnrin tá à ń dárúkọ yìí
ó ní wọ́n tún gbìyànjú ní dédé aago kan àbòrú ní ẹgbẹ́ area òkè super ìjẹ̀bú-gbó àwọn unknown men ńṣe ni wọ́n ya wọlé arákùnrin kan tá à ń gbè ní adégbémiga adédìran tí wọ́n sì kidnap ẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ Elizabeth adéníran tó ń jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlógún tí wọ́n gbé lọ sí unknown destination tẹ́nì kò lè sọ pé precisely ibi tí wọ́n gbé ọmọ náà lọ lélẹ́yìn. lábẹ́ bẹ́ẹ̀ àwọn kidnapper náà sọ̀rọ̀ yìí wọ́n padà gba owó tó níye tó ń lọ bíi 3 million naira lọ́wọ́ as a ransom wọ́n padà gbà tí wọ́n gba owó ìtàn pos olúwaṣeun ọ̀wọ̀rú samuel tí wọ́n gbà ńgbà tí wọ́n pa òun ni wọ́n fi ń gba ransom lọ́wọ́ gbogbo ẹ̀ tí wọ́n ti mú. ìgbà tí wọ́n gba 3 million tí wọ́n gba 3 million tán lọ́wọ́ ẹ̀ kàkà tí wọ́n fi ọmọ yìí kalẹ̀ lọ́mọ tá à ń dákọ̀ yìí lọ́mọ kékeré yìí kidnapper akọ̀jálẹ̀ o wọ́n sì padà sí kínní wọ́n padà dá mi ọmọ ìlégbodò lẹ́yìn ìgbà tí wọ́n sì yẹn tán. before that time the same adéníran agbéniga yìí adégbénga àti ìyàwó rẹ̀ taibat adéníran ni àwọn aráabí ti wá sọsẹ́ lọ́dọ̀ wọn lẹ́ẹ̀mejì kó tó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n á tún wá padà ṣẹlẹ̀. wọ́n ti wọ́dọ̀ wọn lẹ́ẹ̀mejì. wọ́n ti wọ́dọ̀ wọn lẹ́ẹ̀mejì tó jẹ́ pé ńgbà tí wọ́n padà wádìí ibi tí wọ́n padà sin ọmọ yìí sí pẹ̀lú àwọn investigation ọlọ́kọ̀ọ̀jọ̀ kan bí ṣe ń lọ wọ́n padà lọ rí pé òkè àgbò forest níjẹ̀bú-gbó òní wọ́n padà sin ọmọ kékeré náà sí. kí màjèṣe kó má tójú òbí rọrùn. àmín. lẹ́yìn ìgbà yẹn ó tó di ọjọ́ kọkànlá oṣù kọkànlá ní the same year 2023 yẹn náà ní dédé aago 10 kọjá ìṣẹ́jú 10 ní the same people tá à ń dákọ̀ wọn yìí náà à kárúkọ wọn gbà tí a bá ṣe tán ó kọ wọn wà àwọn mẹ́fà ní a tó tora wọn jọ láti dúbù ẹ̀mí traditional ruler kan ní àpárákì ìjẹ̀bú Professor Julius Níyì Benedict tí wọ́n sì já ní olè pẹ̀lú ìyàwó rẹ̀ Abigail Lubimi so nígbà tí wọ́n gba àwọn nǹkan oníyebíye lọ́wọ́ wọn àwọn arákùnrin tá à ń dákọ̀rọ̀ yìí wọ́n padà yin ìbọn mọ́ traditional ruler yìí kó tó di pé wọ́n kidnap ìyàwó ẹ̀ lọ sí unknown destination ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ ẹ̀ńtọ́lọ́hún ò ní pa ẹ̀ńtọ́lọ́hún bá pa ẹ̀dá kan ò lè pa. bẹ́ẹ̀ni. lẹ́yìn ìgbà tí wọ́n transfer owó kò nú àkáǹtì àwọn arábìnrin yìí through pos olúwaṣeun tá a dárúkọ yìí àwọn kidnapper yẹn wá mú obìnrin yìí wọ́n dè lókun mara gínú ogbó wọ́n dẹ̀ àbádùn ẹ̀ sílẹ̀ wọ́n dẹ̀ lọ. ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run obìnrin padà jàjàbọ́ láti padà lọ unite pẹ̀lú àwọn family wọn ibi tí lapsis wọ́n ti ń wáyé nù kí n má mẹ́nu lọ bẹ̀ wọ́n. sàpé tọ́lọ́mù bá fẹ́ mú yàn tó fẹ́ mú ọ̀tá ilẹ̀ tí a tẹ́ ní sí ni tí kò tó ń bẹ lábẹ́ rẹ̀ yóò dàbí ilẹ̀ ilẹ̀ lásán ni wọ́n padà síra wọn òun náà lọ́wọ́ fi tó gbogbo wọn pátá lẹ́yìn ìgbà yẹn gbà tó di ọ̀sẹ̀ kan sígbà yẹn ọ̀sẹ̀ kan àbọ̀ sí táìmù yẹn lẹ́yìn ìgbà yẹn ní on the 23 November again ya 2023 ní dédé aago 9:00 alẹ́ ní behind Abusedumare Academy School Ìjẹ̀bú. Abusedumare. Ìjẹ̀bú igbó kan náà. ní àwọn unknown kidnapper tó dárúkọ yìí ó ní wọ́n kidnap Ògúnyẹmí Fẹ́mi ní residence ẹ̀ to unknown destination. nígbà tí kidnapper yìí tí wọ́n kidnap ẹ̀ tán wọ́n mú fóònù ẹ̀ láti fi ṣe rẹ́kọ́ọ̀dù láti fi threat àwọn family ẹ̀ tí wọ́n send ẹ̀ sí pé tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ san ransom iye báyìí o. wọ́n fídíò ẹ̀. bẹ́ẹ̀ ni pé ọmọ yẹn ń lọ o after gbàtà tó gba 3 million tán níbẹ̀ arákùnrin náà wọ́n tó mú kàkà tí wọ́n fi release ẹ̀ wọ́n tó pa arákùnrin náà nígbà wọ́n pa sí agbègbè tá à ń pè ní Jàpárà forest Ìjẹ̀bú-Igbó state wọ́n ti wá mú kínní ní Bàdà débi wípé àwọn tí wọ́n bẹ̀ ń bẹ̀ gan àwọn gan kú lẹ́nu sáàpì wọn ò rí fìrìfìrì ni àwọn tá à ń dákọ̀ yìí kì í ṣe pé àwọn mẹ́kọ̀ọ́ kan là ń gbé papọ̀
yóò àárín wọn náà ni wọ́n ń gbé ìtì ń gbé láàrin yóò wà ìtì ọmọ wọn láti ìlú kejì wà kí ló dé tá a máa kú lẹ́nu ńgbà tá a bá rí nǹkan tí ó hàn lè mọ̀ tá a ní lè sọ̀rọ̀ ọlọ́pàá yìí ṣàjẹ́ gbogbo ọ̀nà tí àwọn ọlọ́pàá gbadà síwádìí tí gbogbo àṣírí ìfi tú àánú ọlọ́wọ́n ọba ni ẹ má jẹ́ àkú lẹ́nu tá a bá rí tí ó ṣe àtúntà ẹ jẹ́ káké fáyé káyé ó dẹ̀ gbọ́ lẹ́yìn ìgbà yẹn again ẹ̀rí pé aṣọ pọ́ǹdì 23 November lọ́dún tó kọjá again 31st December lọ́dún tó kọjá again lọ́jọ́ ọdún àti hallelujah wọ níyẹ ẹ̀rí pé 31st December ẹ̀ ń sìn láago mẹ́wàá alẹ́ gẹ́gẹ́ it's like a week to that 2023 bẹ́ẹ̀ ni November 23 ọ̀sẹ̀ kan náà síra wọn ni. bẹ́ẹ̀ sẹ́ wọ́n pírẹ́sì wọn nù làwọn arákùnrin oníṣẹ́ ibi tá à ń dárúkọ yìí ní ẹ̀ tó lọ bá arákùnrin kan ní oko rẹ̀ arákùnrin yẹn jẹ́ Sunday Adékúnlé Ifálájà tó ń gbé ní òkè sápọn area Ìjẹ̀bú Igbó Ogun State ni wọ́n tó padà kidnap arákùnrin lọ sí unknown destination wọ́n tó as usual wọ́n tó ṣe fídíò rẹ̀ again wọ́n tó send ẹ̀ sí àwọn ẹbí ẹ̀ láti fi ṣèrùbọ̀ pé tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ̀ san yé báyìí o àwọn pa arákùnrin yìí o látàgbà tí wọ́n demand fún 7 million naira tí wọ́n fi POS Olúwaṣeun Òwòrú Samuel tí wọ́n fi claim 7 million naira sẹ́yìn pé ká ní wọ́n bá ń dúró pé kẹ́nìkan gbowó wà nǹkan kan sẹ́yìn pé ó ṣe ti kan ti mú wọn ti pẹ́ but POS yẹn ti ń lò wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ bó ló ṣe jẹ́ ta ló ń lo POS kíní kankan kíní kan sẹ́yìn pé sẹ́yìn ẹni tó ti kú tí wọ́n ti pa ṣe lè fẹ́ mọ bí tí POS wà lẹ́yìn tó ní POS lẹ́yìn ìgbà tí wọ́n tún gba owó iyebíye tán tí wọ́n recover tán àṣùṣe àwọn tó padà pa arákùnrin sí Àgbódò forest níjẹ̀bú Igbó ẹ má bá mi ká lọ ní on the 27 February this year ní déédéé aago 9:10 lọ́lákùnrin kan tá à ń pè ní Adédayọ̀ Kẹ́hìndé Tèmítayọ̀ ó gbìyànjú láti fẹ́ wọnú ilé rẹ̀ ní agbègbè tá à ń pè ní Sùúrùlérè Ìpójó Golden Estate Ìjẹ̀bú Òde làwọn arákùnrin tá a tún dákọ̀ yìí ní ẹ tún bẹ̀rẹ̀ ẹsẹ̀ wọn láti intercept ẹ̀ nígbà tó fẹ́ wọnú ilé rẹ̀ through gate ẹnu ọ̀nà rẹ̀ wọ́n sì escort ẹ̀ òun àtìyàwó ẹ̀ wọ́n sì tẹ̀lé wọnú ilé pẹ̀lú bàn. gbà tí wọ́n tẹ̀lé wọnú rúùmù ẹ̀ wọ́n gba nǹkan iyebíye lọ́wọ́ wọn wọ́n sì gbọ́ nǹkan tó yẹ kán ṣe tán lẹ́yìn ìgbà yẹn ni wọ́n tún wá gbé ìyàwó ẹ̀ tá à ń pè ní Mojísọ́lá lẹ́yìn ìgbà tí wọ́n ní wọ́n tún wá padà mú wọ́n gba ayọ̀ 1 million naira wọ́n tún wá padà gbé Mojísọ́lá yìí wọ́n tún padà gbé lọ sí unknown destination ní Ìpòpè forest after àgbà tí wọ́n tún rìkọ́ọ̀dù bẹ́sẹ̀ máa ń rìkọ́ọ̀dù ẹ̀ tán láti compare ní family láti san iye kan which is wọ́n dì máa fún 10 million naira tí wọ́n á fọ́ọ̀dù recording video yìí sáwọn family láti ṣẹ̀rùbà wọ́n pé tí wọ́n bá kọ̀ tí wọ́n ò dáhùn tí wọ́n sanwó yìí o àwọn ó ṣe kínni àwọn pa arábìnrin kádẹ̀ tó sọ yẹn ìtọ́jú ọkọ wọ́n ti gbóhùn yẹn ṣe gbé sọ́nà wọ́n ti jù sínú kàga nínú igbó yẹn náà wọ́n jù sínú kàga ìyẹn ló wá rápálá jáde láti inú kàga ẹrùpọ̀ ti kú ló wá padà jẹ́ kọ̀m̀plínàntì tó ń fi ntọ́sẹ̀lẹ̀ tó àwọn tí akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá kó tó di pé Ọlọ́run padà sí pé kí àṣírí wọn padà tú kí ni mo wá fẹ́ fàyọ ọkùnrin tá a ní jù sínú kàga yìí tẹ́ ń gbọ́rọ̀ mi wọ́n ní wọ́n gba fóònù ẹ̀ tí wọ́n rìkọ́ọ̀dù pé tí wọ́n bá kọ̀ tí wọ́n san 10 million naira àwọn pa ìgbà tó wá di March 1st lọ́dún yìí ọjọ́ kìíní oṣù kẹta nínú ọdún tá a wà yìí ó ní arábìnrin Mojísọ́lá ló gba àtẹ̀jíṣẹ́ kan látòrí ẹ̀rọ ayélujára bíi ajere Facebook tá à ń pè ní Facebook pé nọ́mbà rẹ̀ tó ń lò ó pẹ̀lú through email rẹ̀ o àwọn kan ti reset password ẹ̀ pé wọ́n ti ń lo nọ́mbà yẹn fún Facebook ibi tí iṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ nìyẹn wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa ń tọ pẹpẹ sẹ́sì mọ̀ pé àwọn méjì tí ń bẹ lákàtà wọn yẹn náà wọ́n ń fi hàn sí àwọn ìwádìí tí ẹ pé wọ́n ti gba orúkọ àwọn tí wọ́n jọ ń ṣe iṣẹ́ burúkú yìí tí wọ́n sì mọ̀ wọ́n ní ọlọ́kọ̀ ọjọ́ kan gbàtọ́ wá di on the 12 March ní déédéé aago 11 kù ìṣẹ́jú 15 nínú ọdún tá a wà yìí
ni wọ́n Ọládòkun Matthew àtìyàwó rẹ̀ Ọládòkun Bọ́láńlé ní pẹ̀lú ọmọ 5 ni wọ́n gbìyànjú láti wọnú resident wọn táwọn pè ní Akẹ́dì Street Àwà Ìjẹ̀bú kámáfọ̀ọ̀rùn àwọn aráabí tó padà àtáàkì wọn tí wọ́n sì rọ́ọ̀bù wọn ní àwọn nǹkan owó iyebíye lábẹ́ bẹ́ẹ̀ wọ́n kidnap ìyàwó which is Ọládòkun Bọ́láńlé to unknown destination tó jẹ́ pé nígbà tí wọ́n padà gba ransom tán lọ́wọ́ àwọn fámìlì arábìnrin yìí wọ́n sì padà tó pa obìnrin yìí sí Àwà Ìjẹ̀bú Swale Group Àwà Ìjẹ̀bú Ogun State. wọ́n tún pa òun náà. àwọn tí ká má wulẹ̀ máa ka àwọn tí wọ́n pa ṣé ìfẹ́ máa gbọ́ àwọn tí wọ́n ti ṣe aburú tá à ń dákọ̀ yìí orúkọ alákọ̀ọ́kọ́ ń jẹ́ Chukwuma Bartolome tó jẹ́ ọmọ 40 ọdún nígbà tí akẹgbẹ́ rẹ̀ lẹ́ẹ̀kejì tí wọ́n kọ́ jọ mọ́ tí wọ́n fi hàn síwádìí káàkiri òun náà jẹ́ Igwe Sunday tó náà jẹ́ ọmọ 40 ọdún lé ọdún 2 ẹlẹ́kẹta wọn lẹ́ ń pè ní tẹ́ ìbẹ̀rẹ̀ lẹ́ẹ̀pẹ́ Ifeanyi Mataya tó ń jẹ́ ọmọ ọdún 30. ọdún 2 ni àwọn fáyọ̀. ẹlẹ́ẹ̀kejì òun jẹ́ Anayo Simon òun jẹ́ 28 years of age. ìkẹta Yorùbá kan tó wà láàrin àwọn olórí burúkú alọ́kóló ń kígbe yìí òun jẹ́ Ayọ̀ Adédayọ̀ òun jẹ́ ọmọ 46 years of age. nígbàtí Chimbuse Oda òun jẹ́ 41 years of age. Ejifo Níwálé òun jẹ́ ọmọ 35 years of age. nígbàtí Eke Peter òun jẹ́ 22 years of age. nígbà lábẹ́bẹ́ àrí Monday Paul tó ń jẹ́ 24 years of age. lábẹ́bẹ́ àrí Chukwuma Shinab òun jẹ́ 37 years of age. obìnrin náà. ṣé wàá rí àmọ́ sọ àwọn Fúlàní ni o àwọn kìnìkan ni o kò sẹ́yà tí wọ́n bá fẹ́ tí kò síbi tí crime ò sí kò sẹ́ńtì ìsìsẹ́ aburú gbogbo ata kàkálẹ̀ pátá out of 10 people tá a kàn bí Yorùbá ẹ̀yọ̀kan ní ń bẹ láàrin wọn. ìyẹn ni Zainabu. òun kí Zainabu Ayọ̀ òun ni Ayọ̀ Zainabu yẹn Chukwuma Zainabu kò ń ṣe Yorùbá Chukwuma gbogbo wọn pátá Ayọ̀ yẹn nìkan ni Yorùbá láàrin wọn. ẹ wá wo nǹkan tí wọ́n wá ṣe kó wá jẹ́ pé ọlọ́pàá sùn wọn ò gbìyànjú pé bí wọ́n ṣe máa méjì yẹn o kí wọ́n á dá lórí ẹ̀ méjì yẹn kí wọ́n máa wòran. ṣé àwọn tó kù wọ́n ti gbà pé àwọn méjì tí wọ́n mú yẹn wọ́n ti sẹ́ẹ̀dì wọn lọ ilé ẹjọ́ wọ́n ti ṣe nǹkan kan wọ́n tó máa bá àníyàn wọn lọ. ńgbà tí ọba ẹ̀ di ya 2027 sí Ìjẹ̀bú gbòó ti fẹ́ tán. ni mo fi sọ wípé àwọn tí kíkí bá tọ́ sí ẹ má jà máa njọ́ tọ́lọ́pàá bá ṣe ti ọ̀dà ẹ má rántí ìjọ́ tí wọ́n bá ṣe tó dáa. ẹ ṣeun ká kọjá sí kàpolówó ọjà ká tó tún tẹ̀ síwájú àbí nagbára Ọlọ́run Lódùmarè bá mi ọ̀gbàgbá bá mi ọba Sikiru Káàdì Adétọ́nà ìlú ìnìfọ̀ ọmọ bá mi lórí o dédé àwọn kábíyèsí ká máa gbóṣùbà rabandera Amẹ́ríkà gbé fọ ọlọ́pàá àbí mi ṣe wà bá mi alámùtú ẹni alámùtú bá dẹ̀ mú un ó lè tún ẹni tó mọ̀ sí ẹni máa túlẹ̀ àṣẹ àkọ́ṣẹ́ o kàkí bá mi alámùtú dáadáa commissioner of police lógù iṣẹ́ takuntakun àbíbákọ̀ ọ̀gá àbádọ́ wọ́n ń ṣe níjẹ̀bú o wọ́n ń ṣe níjẹ̀bú dédé ìjẹ̀bú iṣẹ́ takuntakun pátápátá dédé ìjẹ̀bú pátápátá iṣẹ́ takuntakun ló ń ṣe níbẹ̀. káṣí wọ́n máa tọ́dún rẹ̀ wọ́n lọ́kì ká máa dúpẹ́ lọ́wọ́ orímọ̀ lùsì orímọ̀ lùsì iṣẹ́ wọ́n lọ́kì ó ti jẹ gbogbo gbogbo bá mi iṣẹ́ wọ́n lọ́kì wà bọ́ mbẹ́. kó bọ́ ní ṣe lọ́kì lọ́kì ò lọ́kì lọ́kì ò pẹ́ lé ọ̀bọ̀ mbẹ́ máa wọ̀ wọ́n ti wà níbi ẹ ti ń sẹ́jú pàpọ̀ kọ̀ọ̀kan. lọ́kì lẹ́wọ̀sán ẹbí tí bẹ́ẹ̀ni gbogbo ẹni tó bá ti gbìyànjú gan pé òun fẹ́ ṣe àtọ̀nà bí wọ́n ṣe jáde wọ́n jọ lọ sí ni pẹ̀lú ògo Ọlọ́run. tó iléeṣẹ́ ọlọ́pàá ti gẹ̀gùn báyìí o ìwọ tí o bá jẹ́ pé ìwà ọ̀daràn ló yàn láàyò ṣàbàrọ̀ tó lu iléeṣẹ́ ọlọ́pàá léwé ẹran torí pé ìwọ ò ní fẹ́ wọ́n kún ẹbí sọ pé iléeṣẹ́ ọlọ́pàá léwé ẹran lọ́dọ̀ ọ̀gá láàbọ̀ wọn ò ní gbà láàbọ̀ tí ẹ bá ọ̀nà tó bá lò ní jáwọ́ ní wàkíwà ẹjá kọjá sí kàpolówó ọjà ká jẹṣẹ ti yà ní. ìjọba Nàìjíríà ká kọ́kọ́ pé kọ́ lórí àwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ ń bá bọ̀sà. lákòókò náà kí n má ṣàlàyé mẹ́nu bà eléyìí mo kí DPO CSP Wálé tó wà ní Kẹ̀ǹta pé wọ́n kú iṣẹ́ takuntakun ọ̀rọ̀ yìí sì àní tí ì nàmbẹ̀ ṣùgbọ́n ní tí wọ́n ṣe lánàá ó jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé pẹ̀lú àwọn tí wọ́n jọ lọ kí Ọlọ́run bá kó bá ní ṣe dáadáa fún gbogbo wọn pátá because tí irú nǹkan báyìí bá wà lágbèé náà tí ààrẹ ni tá ló gbogbo tàbí tí wọn ò ṣèwádìí tí wọn ò mú ẹni yẹn nígbà tó bá lu ẹni yẹn tán náà tó bù tán
tó ń bu lékiri bí ṣe ń bu kí ẹ máa bu ara èèyàn kó máa lọ máa bu ara èèyàn ta fámìlì ẹ ó sì pa ó sì ń bu ta so tá a bá kọ̀ tí ọwọ́ ọba tó bá bu yẹn tà tán yóò tó padà bọ̀ sórí ẹlòmíì ó ní mo fi kí ọ̀gá ọlọ́pàá yìí pé wọ́n kú iṣẹ́ takuntakun ṣùgbọ́n tó bá tásìkò a máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ ntọ́badé so láì ní fọ kí n ra sọ eléyìí kí lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin abiyamọ arákùnrin kan àti arábìnrin kan tí mi ní ti fẹ́ dákọ̀ wọn lọ́kọláya ni wọ́n ìgbà tẹ́ fẹ́ ra yín ní sulọ́kà òbí wa láàkọ́sọ̀dọ̀ ọkùnrin yìí lẹ́yìn ìgbà okó lọ without notice of husband ìgbà tó tẹ́ wá ó tó padà wá ó tó wá bí ẹlẹ́ẹ̀kejì ìgbà tó bí tán tó pé méjì tí kan nú ọmọ yẹn pé ó pé 3 years ìkejì pé 5 years ìgbà tí ọ̀dẹ̀ fẹ́ ṣe òkú bàbá ìyàwó arákùnrin tọ́jọ́ kọ́ ẹ lọ náwó náírà ń bẹ̀ láì mọ̀ pé njọ́ táwọn lọ sáà lọ sòkú bàbá ìyàwó ọkọ tí ìyàwó ilé wọn tó ń fẹ́ àsọwábì ìnáwó tó jọ máa misbehave pẹ̀lú òun bẹ́ẹ̀ bá ní ìyá rẹ̀ ọmọ rẹ̀ ní òbí o bẹ́ẹ̀ ni so after gbàtà ṣe wẹ́rẹ́ tí a ṣe ìnáwó òkú bàbá tán ọkọ sì ní òun máa ń tráfò máa ń lọ máa ń bọ̀ ni ká má lọ kọ́kọ́ padà tó padà dé ó ti palẹ̀ gbogbo ilé mọ́ ó ti padà lọ sí ọ̀dọ̀ ọkùnrin tí wọ́n á ṣe ìnáwó òkú bàbá rẹ̀ tẹ́jọ́ wá sí alẹ́ rẹ̀ ọkùnrin lọ bá wà ó pé kí ló ṣẹlẹ̀ òun rí ìyá ló wọ̀n mọ́ bí tó gbà lọ kìnìkan ká má fọ̀rọ̀ gùn ó bímọ aláàkọ́ síbẹ̀ yẹn ìgbà tó bímọ kan síbẹ̀ yẹn torí pé bí ọ̀rọ̀ rùn ó padà sí máa tọ́ bọ ọkọ lórí pé kó dákun òun ti nágbà òun ti nágbà òun pé kò rọrùn pé ìyá jẹun bíi kó jẹ́ kó wọn padà òun lóun padà bọ́ọ̀dọ̀ rẹ̀ kó wọn wá dúró ti àwọn ọmọ ọ̀hún ọkọ lóò lè wá dúnú ilé mi mọ́ bọ̀ mo lè gbálé fún ọ kí n káàmọ́ rẹ tì ọ́ kó máa tọ́jú wọn wọ́n dẹ̀ sí bẹ́ẹ̀ ìgbà padà dé tọ́tọ́ yá tọkọ́sẹ̀ yẹ ọ̀sẹ̀ kò orúkọ ó tó padà sọ́dọ̀ ẹ̀ tó bí ma ka sí ó tó lọ lóyún mẹ́ nígbà bí ma lẹ́ẹ̀kejì tán mẹ́ lọ́wọ́ tó pe ọkọ padà àmọ́ bí a fi bàtẹ́ kí nígbà ọkọ náà lórí ni kò yá lọkọ náà bá tó ń pé ó ti lọ síbẹ̀ yẹn ẹni tó fẹ́ lọ́hùn ó ń tẹ́tẹ̀ òun alóhùn àti ẹ̀lẹ́jọ́ gbé papọ̀ mọ́ ọmọ tó wá tí ọmọ tó fi sọ́dọ̀ ọkọ tó máa ní at age of 3 years and 5 years tí ká fi pé 30 years tí ká fi pé 10 years ọwọ́ adé lọ́sàkọ̀ òru kan ọwọ́ àlọ́ fẹ́ gba ọmọ lọ́wọ́ rẹ̀ sàpé àwọn ọkùnrin ọkọ pé irú ìyàwó lélẹ́yìí táìmù tó máa ń wúlò fún mi sì lọ́ fẹ́ gba ọmọ gbàtẹ́ kó mọ́tà yẹn dọ́dọ̀ wa àbọ̀ yẹn nànú ẹ̀ ọ̀dà ìwọ obìnrin sọ ní tó fi máa tọ́jú àwọn ọmọ yìí lóòótọ́ àkàtà rẹ lọ yẹ kí ọmọ wà di onílé tẹ̀ tó máa wà lákàtà ẹni pé bóyá o ní mental disorder àbí bóyá òun ṣe gbélé pawó àbí òun mu drug tí ọba tí yóò náà ọ̀dọ̀ ẹlọmọ wà sọ ní tó fi bá wọn ọdẹ sọ fún alọ́fíìsì jẹ́ pé agbára rẹ ọ̀ka kọkọ rẹ máa kó ọmọ lọ. lẹ́yìn ìgbà wọn bẹ̀rẹ̀ máa tẹ́tẹ̀ ọkọ pé wọ́n fẹ́ gbọ́mọ ni o tọ́ bàbá wọn kí ni ká mo rò kó ti gbọ́ pé ọmọ fẹ́ fi ọkọ sí skul kan tó nítumọ̀ lọ́ba dẹnu lọ́ba lọ́wọ́ fẹ́ gbọ́mọ nítorí wàá yà á lẹ́nu ni wípé bàbá ọmọ yìí ó gbé ọmọ yìí fún ọlọ́kadà pé kó bóun gbé lọlé bàbá ọmọ yẹn ń ta gáàsì pé kó bóun já fún girama ńlé kó dẹ̀ fún girama lówó pé òun tráfù ń lọ sí Òṣogbo ó dẹ̀ lọ́la kóhùn tó dé ibi tí ọlẹ́ alákadà ti ń gbé ọmọ yìí lọ lójú ọ̀nà ibẹ̀ náà ni ọmọ yìí ti ń sọ fún ọlọ́kadà pé ká sọ pé òun lè máa fẹsẹ̀ rìn lọlé lọ́lọ́kadà ni a sọ gbọ́dọ̀ bàbá yẹn ní kí n gbé ọ lọlé ó ní kí n jọ́lẹ̀ bí n bá jọ́lẹ̀ tó bá fẹsẹ̀ sí nǹkan bá ṣe ńkọ́ èmi ni mo kà mú ẹ̀yìn tí ẹ̀yìn náà yà mọ̀ pé ọlọ́kadà yẹn ní ọpọlọ ó sàpadà gbé ọmọ ìdílé ó dẹ̀ hand over fún grandma kódà owó tí a ní kó fún grandma tó gbowó ó bá lóun fẹ́ lọ ra gálà ọ̀là gálà òde ọjà gálà tán lọ sọ fún yàpọ̀ òun fẹ́ tọ̀ tó sọ bó ṣe gba ọ̀dọ̀ yára lọ́nu ọ̀dọ̀ yára tó wọ́n gbà lọ ìyá tí wọ́n ń wọ́n ọmọ ìyá àgbàlagbà pé ọmọ ìjọ wọn ọ̀daràn ọmọ tó lóun fẹ́ tọ̀ òun ò rí nǹkan kan bó ṣe pé bàbá rẹ̀ nù ọmọ tí ọlọ́kadà wọn jẹ́ lé láti bí aago mẹ́jọ tó ti wọlé aago mọ́kànlá ni àwọn òrìkọ́ wọlé olóhùn fẹ́ tọ́ o ká má fọ̀rọ̀ gùn lọ́lọ́kadà bá padà dé ní ọba bẹ̀rẹ̀ sí máa ń wọ ọmọ yẹn káàkiri wọ́n wá títí tó fi dòru ọlọ́kadà sá lọ́lé bàbá ẹ̀ sáré òfin tí ń ṣe é lẹ̀ lọ́hùn ó sáré wá láàárọ̀ ọjọ́ kejì ìgbà tó dé ó bi àbúrò rẹ̀ lérè pé níbo lẹ́gbẹ́ lè lọ àbúrò jẹ́ kó yá pé ọ̀dọ̀ ọmọ mi òun ní ọ̀lọ́ bàbá ní sẹ́yìn ọ̀dọ̀ ọmọ mi yé ní sẹ́yìn ọ̀bí tí ń gbé ní aláwọ̀ tí máa ń yọ ọ lọ ọbẹ̀ ẹ̀jẹ̀ kó wọ́n náà ẹ̀yẹ́ máa ń lè pẹ̀lú ọ̀dà bọ́sọ̀rí ọ̀kadà ọmọ yìí ò sì nàti àfidélé
ìyá rẹ̀ mọ̀ débẹ̀ wọ́n bá girama nílé ọkọ sọ fún girama pé màmá bá dábàá nìkan tó ṣẹlẹ̀ sẹ́wọ́n lágbájá wà sọ́dọ̀ yín ní àná nǹkankan ìyá nínú ọ̀rọ̀ àti last week ló ti wá bí káyọ̀ ẹ máa wò yá ìyá last week ló ti wá o nǹkan kan àwọn orí nǹkankan o ọ̀dà ìyá ẹ jí ń wọnú ilé bóyá ọmọ ẹ̀ wà nínú ilé ìyá nínú ìyá ọmọ àwọn ti mú kìlọ̀ òde kò sí kìlọ̀ wọ́n nǹkankan ọ̀dà ṣé tí òjò bá ń pín ìta náà lẹ́wọ̀n àtọmọ yóò fi dé tí ò fi ní wọnú ilé ọ̀dà kò sí wàhálà bọ́kọ́ ti gba police station lọ ní Ọbántoko nù ìgbà tó dé Ọbántoko ó complain ọlọ́pàá tẹ̀lé ọkùnrin lọ sọ́dọ̀ ìyá padà ìgbà débẹ̀ ọlọ́pàá ṣe ìyá tó sọ the same thing pé òun ò ní business pẹ̀lú ọlọ́pàá wá fún un lẹ̀ pé ọmọ yìí ẹ mọ wá àti ìyá rẹ̀ tá bá padà discover pé ọ̀dọ̀ yín lọ́mọ wà ní tí ọ̀dà padà ṣẹlẹ̀ sí yín o ọlọ́pàá ó kò ń bẹ̀ ìyá ti wá pé ọmọ yẹn pé ọlọ́pàá ti wá ọdẹ lé o ìyẹn wá gba police station wá bó ti wá ajá ìkọ̀kọ̀ tó lọ́ọ̀kì ọkọ̀ lọ́rùn nìyẹn ọlọ́pàá lọ gba ọkọ̀ kalẹ̀ kí ẹ máa fẹ́ yọ láti bí ọ̀sẹ̀ mẹ́ta láti ń wá ọmọ because bí gẹ̀mí yẹn ṣe rìn àwa mọ̀ pé dandan ọ̀dọ̀ ya lọ́mọ wà àwa invite wọn wá ń bí nǹkan kan bá ń nù ọ́ lọ́kàn yọ dànù sọ̀rọ̀ kó ti àtẹ̀jíjẹ́ ti kan ti wà tó pé ọ̀ da ọkọ rẹ̀ láàmú tí ó bá fún ọ lọ́mọ ibi tí wọ́n bá fi ọmọ sí lọ gbọ́mọ ó lóun ò gbọ́mọ ìyá ìyàwó náà nílá láìkọ̀ gbọ́mọ gbogbo wọn sàmì ní kò sí wàhálà mo ní tó bá tásìkò àti fùrọ́ọ̀là ni ọ̀ padà sọkọ́ tó ọ̀bà kíá fún at the end of the day nígbà tá a fowó kan kéjì tá a gbìyànjú tá a tọ́ pépé tá a lọ bí lọ́ọ̀yà ṣe come in mo wá sọ fún lọ́ọ̀yà mo ní lọ́ọ̀yà iṣu kidnapper ní Ògùn state kò ṣe tọ́lọ́pàá lè fi ṣeré rárá àwọn ń fi ṣeré tẹ́ ẹ bá fẹ́ rárá yín ẹgbọ́n máa wá lọ́mọ ní ká fún ẹ níjọ́ Tuesday Wednesday báwọn yànjú ẹ àbábọ̀ ìyá ọmọ yẹn mú ọmọ yẹn ó ti mọ ẹkọ ló ti lọ fi síbì kan ọ̀dọ̀ obìnrin kan ló fi sí ọmọ sẹ́ndì owó jẹ síbẹ̀ tọ́lá ọmọ jẹun nígbà tó wá rí pẹ́ẹ́pọ̀ pọ̀ táwọn náà ti pàṣẹ òde ẹ̀ ọwọ́ àmọ́ ọmọ yẹn wá sí àdàtọ̀ police station ọwọ́ àti pé kọ́mọ yẹn lọ sí police station kó sọ pé bàbá àwọn ń fìyà jẹun ọmọ tàtẹ́ yẹ sí bàbá rẹ̀ fọ́n fóònù pé kò lè máa fi pinnu ìbọn mẹ́ta owó pocket money ó ń fún ọ kò jẹ́ owó school láyé tó fi parí primary school tó fẹ́ wọ GS1 onáà rẹ̀ fìyà jọ can you just imagine now ìyá ọmọ yẹn àti mọ́ ń bẹ lákàtà wa báyìí torí ọmọ ti jáwọ́ pé ìyá òun ló abọ́ òun tọ́dẹ̀ lọ́ọ́ fi sọ́dọ̀ ẹnìkan gbà tó ń wá òun. girama ń gbà wíwá lọ́ra girama ọ̀yá. tó àṣìmọ̀ àtẹ̀síwájú yẹn bóyá lọ́jọ́ mẹ́jọ àti ti àṣeyọrí ti iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣàṣeyọrí nípa ẹ̀ ìwádìí sì ń tẹ̀síwájú ọ̀gá CSP Wálé ní Kenta Diaba gbogbo alẹ́ àná ọ̀gá mọ̀ pé èmi gan ni mo wà ń bẹ̀ Jalal àti bàbá kíkaka àjọ wà ń bẹ̀ ṣùgbọ́n ohun tí wọ́n ṣe ó wú wa lórí púpọ̀ ìyẹn ọ̀gá CSP Wálé tí wọ́n bá ṣe dáadáa tiwa ni àmàyìn iléeṣẹ́ ọlọ́pàá tó bá sì kúrẹ́ káàtó kì í ṣe pé àbẹ̀tà àbùkù ẹnikẹ́ni àá pé àkíyèsí sí ohun tí ó sì jẹ́ kí n ṣàfihàn lánàá ni wípé tí ó jẹ́ kí n sọ pé ọmọ Dàgbàrẹ́ o mo rántí pé ẹmọ ẹ̀sùn tá a fi kàn jọ́ sí mi fẹ́ padà sórí ọmọ ní kó bá lọ jẹ́ pé olúwa ẹni wọ́n tún lọ́kọ̀ ilé sì ti ṣú kí àwọn tó ní CP pé bá ti gba fóònù ilé ó ti ṣú. ẹ̀ka kí á ń bẹ̀ lásán ni. èmi ni mo fa fìlà gbójú ní wọ́n wẹ̀ kọ́ mu yín ni. wọ́n ti ẹ̀ ṣe dáadáa lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbésẹ̀ tí wọ́n gbé wá lórí púpọ̀ mọ̀ pé ẹni kábàáyé tí ìbẹ̀ kọ́kọ́ máa ṣe ìdánwò fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ ṣeun. tó Jalal káṣíjò pólẹ̀ àbí tó ṣe ìṣẹ́jú bíi 12 péré lókù káwọn ará lélẹ̀ pẹ̀lú bá wa dá sí tó. tó bá fẹ́ dá ìṣẹ́jú kan péré. ẹ̀lọ́ ẹ̀karùn-ún 09030000885 ẹ̀lọ́. ẹ̀lọ́ ẹ̀karùn-ún sà. ẹ kú ojúmọ́ sà. ọ̀gbẹ́ni Pius ló ń pè láti ṣàjẹ́ ẹjọ́ ẹ wo alukoro tó wà mẹ́rin fún àti bá ní kí n máa ṣàyẹ̀wò pé fún àti màá ṣe mistake ṣe pé iṣẹ́ takuntakun tẹ ti ṣe nípa àwọn ajínigbé méje yẹn ṣòye yìí in fact bẹ́ẹ̀ ti kọ́kọ́ ló wá dùn mí jù nítorí ẹni ká lo ìṣẹ́jú kan ní wípé in fact kóòtù tí wọ́n gbé wọn lọ yẹn ẹjọ́ méjì wọ́n lè dá fún wọn ìṣẹ́lá kan gbé wọn lọ sí life imprisonment kọ́ lọ yẹ kí fún wọn kọ́ lọ yẹ kí fún wọn àwọn gọ́ọ̀mọ̀ yóò ní sáyìn ní ìdíjú ẹ̀ kọ́ pa wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ máa gé wọn létí kọ̀ọ̀kan lápá kan ẹ̀sẹ̀ kọ́ máa gé wọn lẹ́yẹ̀ kọ̀ọ̀kan ni ibi tí mo wà nínú bí mi kan wọ́n ti gbé ẹ̀sẹ̀ bí tán. èèyàn bíi márùn mẹ́fà ni wọ́n ti pa. àdúrà yẹn máa gbà àmín àmín agbára ọlọ́ọ̀ máa lọ rẹ́ máa bọ̀ ọ́ kí city wa ó kún iṣẹ́ takuntakun ẹ̀jẹ̀ fẹ́ lómi láyè láti sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kan. iṣẹ́ ni wọ́n ṣe ò torí àwọn ajínigbé ẹ wo bí wọ́n bọ̀rọ̀ lọ wọ́n ti pa ẹni bíi 5 sí 6 lẹ́yìn tẹ́ ti gbowó lọ́wọ́ wọn ẹ jẹ́ ká tún wọ ẹlòmíì lórí ìlà.
ètò ọmọ dàgbà. ẹ ṣeun sà. láti ọ̀nà kò ní bàjẹ́ o. àmín. ilé gbígbé sọ láti ẹjọ́ ọmọ o. ó jẹ́ kí ọgá ọlọ́pàá tó wà ń bẹ̀ àti táwọn kò ní bàjẹ́ o. àmín àmín. gbòsàgbòsà sẹ́yìn ọlọ́pàá àti sí ti wà lágbá ọlọ́run wàhálà dànkù ní débẹ̀ nìkan kan wa. àmín o. àwọn tí wọ́n ń pa èèyàn yẹn tí wọ́n kí láti èèyàn yẹn ǹjẹ́ ó ní ẹ̀tọ́ kí wọ́n gbọ́ ọlọ́kọ̀tì kan tó pa wọn pẹ̀lú gbogbo tí wọ́n ti pa tí ìgbà ń gbọ́ pé wọ́n ti pa wọ́n. ẹni tó fẹ́ là kalẹ̀ náà ni kí wọ́n gbé ọ lọ sí kóòtù the only thing tí wọ́n fi lè pa wọ́n náà ni pé táwọn náà bá kọjú ìjà sọlọ́pàá tí wọ́n náwó ọ̀bá sọlọ́pàá nígbà kó tó di pọ́n mú wọn. kó tó di pé wọ́n mú wọn so ńgbà tí o ti sí yẹn ń bẹ̀ because tí ọlọ́pàá bá padà pa méjì gan tí wọ́n kọ́ mú àní rí ìwádìí yẹn ṣe dé lẹ́fù tá a ṣe àwọn tí wọ́n ń tatọ́kọ̀ wọn bá a ṣe mú àwọn yòókù àti gbogbo bí wọ́n ṣe ń ọ̀nà tí wọ́n máa ń gbà ṣiṣẹ́ ńgbà táwọn yẹn bá ti kú sẹ́yìn pé dead or alive ni àwọn tó kù wọ́n tún máa operate lọ lórí pé làwọn fi ń pẹ́ tẹ́ ẹ bá mú èèyàn tó jalè ẹ má máa ṣe jungle justice tẹ́ ẹ bá ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́pàmọ́ lẹ́bàjẹ́ níbi ọ̀rọ̀ wádìí. ẹ ṣeun tó ẹ jẹ́ ká tó wẹ̀ lómi lórí ìlà Alhaji Akeem Lawal babaláwo ládìgbẹ́ ẹ ṣe bàbá ọlọ́run kárí yín pẹ́ ẹ káàárọ̀ o. mo kí yẹn kú ètò. ọlọ́run ní ká kí sá. mo kí alukoro wa mo ti kú ọmọ ọ̀dọ̀ àgbà náà. ẹ ṣeun. gbogbo ìbátan ẹni jáàmù lójú ní tiẹ̀ sí jáàmù lórí bẹ́ẹ̀ ni. àmín o. èmi ní àjàlámọ̀ sórí olóyè bàbá mú pé láti ọba ń tókò. ẹ káàárọ̀ sá. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ alukoro wa ni pé nípa panel ṣéèkì fún ọ̀yà ṣe ìfọ̀ǹgbà yẹn wọ́n ní wọ́n ti rí tó tó fi ń yan fanda ní ìgboro mo wá ní kí n bèrè pé ní kóòtù ló túlẹ̀ ni àbí ní ọgbà ọlọ́pàá ló tú sílẹ̀. alákọ̀ọ́kọ́ náà nígbà táyìn náà da ọkọ̀ pé apanisi tuntun ọ̀la sọ pọ́sibù kọ́ ọlọ́pàá fi ríyàn bẹ́ẹ̀ lẹ̀ ọlọ́pàá kó filẹ̀ ẹ bá rí ń gbòòrò kẹ́ ẹ lè ṣèwádìí yín síwájú ọlọ́pàá yẹn fi ẹ̀tọ́ bá ti fi ẹ̀sùn àpààyàn àbọ̀ daràn ẹ̀tọ́ tí a ní pé kíni kódà kò sí irú pẹ́ẹ́nà tó lè wà lórí wa yóò dé kóòtù. bóyá o ti wá sáà jẹ́ tàbí. bóyá ẹ̀ǹjẹ́ wọn bù fún bóyá tí sáfù ẹ̀tọ́ ni o náà la fi ń bẹ náà pé gbogbo nǹkan kọ́ lọ́wọ́ bá ní tó gbogbo nǹkan Nàìjíríà àní sọ́jú bá ń lọ. àmín tó ẹ jẹ́ ká tó wẹ̀ lómi lórí ìlà. ẹ lọ́wọ́. ẹ lọ́ káàárọ̀ kó ojúmọ́ o. ẹ kú ojúmọ́ sà. ọlọ́run kúndà ti gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ́hùn. àmín. ìròyìn ayọ̀dá a máa gbọ́ o. àmín. orúkọ tó ní kúpa nsc ti jà ìlábẹ́kúta. mo kí ẹ ti badmus mo fi jí kí o gbọ́ àwọn tẹ́jọ́ abẹ́ pátá ẹni rí wàhálà. ẹ wá rí gbogbo ọlọ́pàá lápapọ̀ wàhálà ọlọ́run máa dùn nínú ẹni tó alára gbọ́ ọlọ́run ọlọ́run máa sọ ilé sọ o because inú mi dùn kọ́ láàárọ̀ yìí pẹ̀lú àwọn program tó ń gbọ́ yẹn ẹni tẹnu gbogbo ọwọ́ ẹgbẹ́ tó. ẹ ṣeun alàgbà tí wọ́n pè àbí ara àwọn regular callers wọn ẹ ṣe wọn nínú àwọn dùn ní àárọ̀ yìí bàbá wa Dr. Akómọyọyọ ní káwọ ẹ ṣeun àti rí ọwọ́ yín lórí ẹ̀rọ wa ń bí Ọlọ́run bá yóò bá wa túbọ̀ máa dúró tì yín ẹ jẹ́ ká tún wọn ẹlòmíì ní orí ìlà wa. ẹ lọ́wọ́. ẹ káàárọ̀ sọ. ẹ kú ojúmọ́ o. ẹ kú iṣẹ́ ìlú. Ọlọ́run ní ká kí. orúkọ mi ni ọmọdé Báyọ̀ Usman lókè láti ìlú Abẹ́òkúta. ẹ káàárọ̀ sà. mo kí CP mo dẹ̀ kí SP cousin sẹ́rí àwọn méjèèjì wọ́n tẹ́ iṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run àwọn tí mo rí tán ní o mo mẹ̀kọ́ tí mo sọ àti CP àti SP Bashiru ọlọ́run máa kún iṣẹ́ SP cousin ọlọ́run máa kún yín. ẹgbẹ́rẹ́ kan wà tó wá ń mú ní lẹ́mìí táwọn kan ń béèrè. ìṣẹ́jú kan ẹ lọ sórí ẹ̀. tẹ̀mọ́lẹ̀ tí nǹkan rẹ bá ṣẹlẹ̀. wọ́n pè nǹkan ní legal sport yẹn ni pé eré ìdárayá tí òfin ṣe àyè gbà bíi boxing bíi wrestling káwá rí nǹkan tí wọ́n ń ja boxing ẹnìkan wá fún ìkejì lẹ́sẹ̀ ó dẹ̀ kú bẹ́ẹ̀ yẹn báwo ni iṣẹ́ ọlọ́pàá ṣe máa lu kéèkì bẹ́ẹ̀ yẹn sáàbù pé òfin gba ẹrú sport yìí láàyè ó dẹ̀ kú sọ́dọ̀ ẹjọ́ sí o ẹ̀ṣẹ̀ ẹ̀ pèsè. lákọ̀ọ́kọ́ náà tó bá ti jẹ́ sí official game tó wà recognized tá a mọ̀ pé gbogbo àlàmọ́ ṣe bóyá à ń play ball ni o kódà kó jẹ́ pé lágboolé ẹni tí ń play ball lágboolé náà ni wọ́n padà pẹ́ ní tí wọ́n máa play ní ojú mọ́mọ́ ọ̀rọ̀ àgbáyé tó bá ṣẹlẹ̀ tó yẹ pé in the course of that game ní ìka bá ti pa kan kò sẹ́jọ́ mẹ́ o ẹjọ́ wo lọ́wọ́ àmẹ́ sáwọn ọkọ̀ ajì sí kòkó rí fídì mélòó àwọn tó ń jẹ̀sẹ̀sẹ̀ tó ń fọ́ra wọn tó ń sẹ́wọ̀n òkú kò sẹ́jọ́ kan bẹ́ẹ̀ nígbà tí ìdìbò báyà à ń gbá bọ́ọ̀lù sẹ́yìn mìíràn sí báwọn bóyá ẹsẹ̀ náà ni a fi náà kí ara wọn tó fi kú tí ì sẹ́ pé wọ́n kà mógi lórí fídì bí ẹ ti ń play ball lọ́wọ́ mógi ló fi gbá lórí yóò yàtọ̀ bọ́ọ̀lù lájọ́ ń gbá tó fi kú bọ̀ tó bá yẹ pé ńgbà tí a ń play bọ́ọ̀lù yẹn lọ́wọ́ bọ́ọ̀lù lẹ́ ń gbá lọ́kàsàdé yẹn lọ mógi lọ́wọ́ sàmẹ́ni yẹn lórí tó fi nìyẹn mọ́dà nìyẹn yóò ti kú ní pé à ń gbá bọ́ọ̀lù bọ̀ à ń jẹ́ tàpáńdò which is sport mo fẹ́ ẹ̀pà gbẹ́nìkan lọ́rùn ọba bẹ̀ lọ sport ni
ọlọ́run ti lásìkò tiẹ̀ tó ni eré ìdárayá ni and that is the hazard of his own work báàrin yẹn ti jẹ́ ọ̀nà kò sẹ́jọ́ ń bẹ̀ wọ́n á ń já tàpáńdò lọ́wọ́ ẹnìkan tó lọ́wọ́ lọ má dá ṣé àdáni tàpáńdò ọwọ́ kú ọwọ́ jẹjọ́ rẹ̀. tó ẹni ká tó wọ ẹlòmíì ní orí ìlà ìyàwó ilé tó jẹ mọ́sà tó kú tó ó ti ní tiẹ̀ lára tẹ́lẹ̀ ni mọ́sà ìpa yẹn. hello. ẹ káàárọ̀ alájọ ọmọ ọdẹ àgbà. ẹ káàárọ̀ sà bàbá kàṣekámọ̀. kàṣekámọ̀ láti ráńdà. ẹ kò ojúmọ́ sà. sẹ́rí àjọ àti ọmọdé tàgbà tí wọ́n ṣe fún iléeṣẹ́ ọlọ́pàá lóògùn stage. àjọ àlọ́ náà mọ́ ilé ìtàn pẹ̀lú ogun elédùnmarè. àmín. gbogbo olùkọ́ ẹlẹ́yìn láyé ọdún mi nílùú pẹ̀lú ogun ọlọ́run ọba o. àmín. torí tó bá ń wọ̀ máa dín ìgbé iṣẹ́ kékeré kọ́ yẹ ṣe o. lọ́ọ̀lù wọ́n ti gba tí wọ́n ti fi gbàgbà tí mi ìkíní ìgbowó lọ́wọ́ èèyàn kan débi bá àṣírí kò ní tú. aláàkejì ẹ̀rẹ̀ ẹni ó sọ sí kìíní yẹn ẹni yẹn ni wọ́n sí àwọn mẹ́ta sí àwọn lójú wọ́n mẹ́ta nǹkan tó bọ́ bọ́tẹ̀ ìkùtù ní ẹ̀wọ̀n òkùtù àwọn ṣe kò tún lè jọ ní ẹ̀mọ́ wọ́n ti mọ̀ pé àwọn tuntun máa pa ni lágbó elédùn àwọn ìkòní tó ṣùkọ́ àwọn náà pẹ̀lú ọlọ́mọ ìgbọ̀n yẹn pàgbẹ́ lógun ọlọ́wọ́ ọba ẹ pé ìjà ò ní yíwà ṣeun quick one alukoro àwọn ajínigbé àtàwọn míì tí ìwà ìbàjẹ́ ti jìnkiri mọ́ lára láti máa lo ẹ̀rọ POS fi gba owó kí lè rí sí eléyìí ǹjẹ́ ó ti yẹ kó máa gba ọ̀pọ̀lọpọ̀ àkókò kó tó di pé ọwọ́ ikọ̀ àwọn aláàbò tó wọn. lákòókò náà. àwọn ilé ìfowópamọ́ náà tí wọ́n sì mọ̀ sí irú nǹkan báyìí. lákòókò náà ẹ rí i pé àwọn tí wọ́n gbé ẹ̀ka ètò POS kalẹ̀ tí wọ́n pè ní AMBA wọ́n ṣàpèjúwe pé tíyẹn bá fẹ́ gba owó lọ́wọ́ rẹ̀ tó bá ti ń kọjá 200,000 naira o gbọ́dọ̀ take picture ẹnìyẹn àbí àwọn àdírẹ́sì ẹ̀ pẹ̀lú phone number rẹ̀ tó jẹ́ active phone number so that anything bá ti padà ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sì trace àwọn tí wọ́n á fi ṣe burúkú yẹn. now èèyàn wá àjòjì ní ọ̀mọ́ rí wọ́n kàn sọ fún pé ẹnìkan bó ń transfer 1 million sínú POS rẹ̀ kó market number wá wọ́n náà dẹ̀ fún òun fẹ́mi ara ẹ̀ tajú ká tó wá pàrọ̀ inú ilé rẹ̀ ní sẹ́jọ́ máa ń jí sẹ́jọ́ máa ń ra lójú ní ọ̀tọ̀ ní ojoojúmọ́ sàpé yẹn ṣe fi wé mọ́ wọ́n mọ̀ pé ẹni tó wá gbowó lọ́mi ẹni tó ní transfer owó àjọǹjẹ àjọǹsùn ní ilé ibi tẹ́ ń gbélé lé sàpé yẹn yàtọ̀ àjòjì tí ń kọjá lọ́kàn wá sọ́dọ̀ ẹ̀ wò pé ojú ilé rọ̀ bóyá ilé ò tí gbọ́n á ní ẹ dákun àti broda mo bẹ̀rẹ̀ ni mo fẹ́ gba owó kan bẹ̀ àkáǹtì mi ní pọ́blẹ́mù wọ́n á bá mi ṣe 2 million sórí àkáǹtì yín màá gbà iye charges tẹ bá fẹ́ mọ́ wọ̀rí màá fún yín lọ́kàn mọ̀ pé a ti fi POS center a ti fi gba ransom so many people like that so ìfẹ́ tí fún owó bá ti pọ̀jù lọ́kàn yìí mọ́mi náà máa rán yàn lọ́rùn. tó ká mú ìpè kan sí káfí yẹn ṣe kò kárí àlùwàlá àbí kó tó di pé a parí ètò láàárọ̀ yìí. ẹ káàárọ̀. kí mo rọ̀gbà mẹ́rin kí bàbá wa olùkọ́ pàtó wà ń bẹ̀. ẹ ṣeun. kẹ́rí gbogbo ẹ̀rọ tí ẹ sọ fún wa láàárọ̀ yìí ẹ̀kọ́ wà ń bẹ̀ ẹ̀yìn tí wọ́n fẹ́ kọ́ gbọ́n. alákọ̀ọ́kọ́ àwọn àgbàgbà wọn ní gbígbọ̀n sí àṣepamọ́ ló wà kò wá sí nǹkan tí yẹn ń ṣe ní kọ̀rọ̀ láti rí òní tú. alákọ̀ọ́kọ́ àwọn kidnapper yẹn ẹ̀kọ́ bẹ ní wípé gbogbo owó tó bá sì ń wà nìyẹn gbogbo a wípé òṣèlú fẹ́ ṣe kidnapper tàbí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nǹkan tó arábìyẹn ń ṣe ní káṣírí wọn máa tú tó bá ti mú arábìyẹn tó bá ti pọ̀ wọ́n sí wípé infinity àwọn arábìyẹn ni wọ́n ń gbé bẹ́ẹ̀ káyé lọ́ máa tú ni wọ́n ṣe ń pa àwọn arábìyẹn ṣáàkì yẹn padà tù náà gbogbo nǹkan tó lọ ń bá ti ṣe tó bá ti sọ pé nǹkan yẹn máa ṣe gbogbo ẹni tó bá ti ṣe àyèdáló àbábọ̀ ọbẹ̀ ìwọ náà tó bá wá ń wù pé bóyá òfin máa ṣe nígbà tó bá ṣe wà lẹ́nu kù ń ṣe mo wí pé àwọn ọlọ́pàá ò kì í ṣàjẹ́ tí wọ́n ṣe mú àwọn arábìnrin ni wọ́n ṣe máa mú wọn náà o kó lọ jáwọ́ nínú ẹ̀ ẹ̀kọ́ tó wà nínú ẹ̀ fún ẹni yẹn fún wọn tó ń gbọ́ ká máa gbọ́rọ̀ ẹ̀ ká máa rẹ́ni ìbànújẹ́ tó wà nínú ẹ̀ ju ẹni dáhàrin nínú ẹ̀ lọ nítorí àwọn tí wọ́n ń bu àti bùbá tí wọ́n ń ṣiṣẹ́ burú yìí wọ́n rò pé kò sẹ́ni tó máa mú wọn ni ọlọ́run dẹ̀ mú wọn ń fà wọ́n ṣíkúṣíkú náà ọlọ́pàá lọ́wọ́ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ̀wá ní ìyá torí ọ̀gá pátápátá alámùsú nǹkan ò ní ṣe àlàáfíà yín àmín bàbá wa Badmus nǹkan ò ní ṣe àlàáfíà yín àti gbogbo ọlọ́pàá látòrí bàbá wa lókè dé ọlọ́pàá tí wọ́n ṣe ẹ̀gbà ṣiṣẹ́ ayé ní bọ́sọ́wọ́ alákòóbá ọ̀ ẹ̀yẹ ní bọ́sọ́wọ́ jàmbá orúkọ mi ní aláàjì jọ nẹ́kan àtọ̀bántòkò. ẹ ṣeun alukoro láàrin àbọ̀ ìṣẹ́jú torí àkókò ti lọ ẹ bá kó papọ̀ mọ́ ọ̀rọ̀ àmọ̀ràn yín àti nọ́mbà tí ẹ máa ń filẹ̀. ọ̀rọ̀ àmọ̀ràn wa náà ni wípé tó o bá ń rò lọ́kàn pé ìpínlẹ̀ Ògùn
lọ fẹ́ fi ṣe ibùgbé láti máa sọ̀kò aburú abiyọ̀ lórúkọ ọlọ́run tó kọ́ wá gbígbà lọ torí tó o bá gbèrò àti ṣe kó o tó ṣe lásìkò tá a wà yìí àwa náà ti ní nǹkan sí ní ìgbìyànjú bẹ́ẹ̀ náà lọ́wọ́ sì ti bà ọ́. ẹ̀yin náà ti wà ní kíkẹ́ bí ìbọn. bẹ́ẹ̀ ni àti wà lẹ́kẹ́ mi nọ́mbà tí ẹ lè pè sí. CRU àbí. CRU náà ni 081 39 84 47 49 lẹ́ẹ̀kan sí sá. ẹlẹ́ẹ̀kejì 081 39 84 47 49 oní ọ̀dẹ tuntun pé. ìkejì ẹ̀ 40 lọ parí ẹ̀ instead 49 ẹlẹ́ẹ̀kejì 40 lọ parí ẹ̀. àwọn nọ́mbà méjèèjì kì í yan sáré pé fún ẹ̀yin ará ilé ìyẹn CRU ẹ máa ń pè ní quick response clinic àbí. bẹ́ẹ̀ni complaint response unit alone yàrá laburu ibi tí ẹ lè sáré pé àwọn ọlọ́pàá sí. àkọ́kọ́ nọ́mbà ni 081 39 84 4749 tàbí 081 39 84 4740. tó a lórí ìbára lórí ètò sàn láàrin ní ojúmọ́ tòní.